ìgbà tí yẹn bá ṣẹlẹ̀ ṣé ọfà náà pé ní àbúkàn wá láàárẹ̀ ni àbẹ́ẹ̀ tí ẹ̀ wá díẹ̀. èmi ò wádìí o ọlọ́run bá mọ bó ṣe wá nígbà tó sì tásìkò ó mọ bó ṣe mú kó bẹ́ẹ̀. fún ọlọ́run ló mú ló padà mú. ọ̀nà mú kó bẹ́ẹ̀ ó ṣe pé ọdún mẹ́ta báyìí ó ṣe pé 2 years. bọ̀ kí ni ẹ̀ bí oṣù mélòó ló fi gbòyìn bí ọdún mélòó ló fi gbòyìn. ṣé mọ̀ báwo ni mi ò lójú oṣù méjì lọ ní general hospital. ọgbẹ́ lọ sí hospital. bọ̀tì ìgbà tí mo wá dé àwọn mi tó wá mú tó ń wá jẹ́ kí n lè sọ̀rọ̀ èmi sọ pé ọ̀rọ̀ ni mo fi ń jẹun tí mo sì ti rẹ́kọ̀dù bíi 17 tí mo ti kọrin dé London tí mo ti kọrin dé níbi àtàtì mọ̀mí káàkiri ẹgbẹ́ tí wọ́n á lè sọ̀rọ̀ ṣé màá ṣàlè kírun ìwọ̀n kírun èmi ò ní fi ìwà jọ ànábẹ̀ ríbà èmi sọ fún wọn pé èmi ò fẹ́ gbìn o lọ́rọ̀ dákun ṣàánú mi jẹ́ kóhùn mi ó là padà o kí n máa kọrin àti níbẹ̀ nínú màá tún máa ronú alhamdulillah àánú ni mo rí gbà abẹ́fẹ́ gà ní o agbára tèmi kọ́ o àìmọye afẹ́fẹ́ tó ti fẹ́ ńgbà kan àìmọye ìjì tó ti jà nígbà kan mo dúpẹ́ fọlọ́run pé mo sì lẹ́nu ọpẹ́ mo lẹ́nu ọpẹ́ wípé mi ò bógun lọ bẹ̀dá bà mọ́ inú omi sápánù àmọ́ ó yẹ kó ọ̀pẹ̀ ọ̀dálẹ́kún wàhálà yìí ọmọ èmi ń dúpẹ́ o mo lówó bá tó dá mi lẹ́nìyàn bó dá mi lára kó kí ni tí mo lè ṣe fún ó fún mi lọ́gbọ́n ó tún fún mi ní òye tí mo fi ń sọ̀rọ̀ mi dórí alhamdulillah kẹsíra. àkínú gbà lọ́wọ́ yín àárẹ̀ yìí kí tiẹ̀ lẹ pàdánù nígbà tó ṣẹlẹ̀. tó sẹ́ni pé àwọn olólùfẹ́ mi tí wọ́n fẹ́ bẹ̀ mí ṣẹ́ òtún wọ́n dúró tì mí o èmi ò tọrọ bá àgbà tó ṣẹlẹ̀ aláàjì àti ọ̀wàlà àti ọjọ́ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ pima fúnma wọ́n dúró tì mí ní Kwara wọ́n ní àwọn fẹ́ gbé mi sí platform kékeré kan rẹ̀ láíláí èmi ò fẹ́ mi tọrọ bára o tọrọ bára àwọn náà àwọn olóòfin tó máa ń dá mi mọ̀ pé àkàdá ni mí wọ́n ṣàánú mi àwọn fámìlì mi ṣòlòṣì wọ́n try. nínú àwọn onífújì náà àwọn tó dúpẹ́ fún àwọn àna wọn tájọ dáṣepọ̀ ọlọ́run ní jẹ́ kí Sule Malaika máa padà sí abúlé. Allahumma amina. ẹgbẹ́ tí mo ní ni pé kó tó rẹ̀ mí àwọn kankan tí mò ń ṣe bíi pé fàájì bíi pé ká máa mú kan pé tó pọ̀ jù mo lọ tútù kan ní àwọn ẹni ọ̀sán ṣe máa fàṣẹ àwọn ẹ máa mú akọ́lì kan ní àwọn oníkẹ́yìn ló ń jíjà sókè wá fún yín wọ́n ń tọ́ pé ó wà ní búrọ́dì yín tó bá tẹ̀ máa mú yín á tó bí 80 years. ok inú jíì ni ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá nǹkan tí mo nígbà tí ẹ̀yà mọ̀ kan eré tó yẹ ká ṣe ní 3 hours a ṣe 4 hours àtúnjẹ bàṣà sì wọ́nu wa àtúnṣe tán bàṣà ni alájẹgbà ó ní èèyàn mọ ó ní táwọn ṣe tó fi ra èèyàn wọn ṣe o táwọn kan tí wọ́n tó ń fọmọ àlẹ́ síbì kan rẹ̀. àṣẹ náà wọ́n ṣe bẹ́ẹ̀ ni. àkúrẹ́ tó ṣe ìgbà tí mi ṣòkòwò. àmọ́ báyìí kọ́ sà. alhamdulillah. ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wàá ní tó jẹ́ ohun dùnú pé àwa pé mo ti ẹ̀kọ́ mo dúpẹ́ Ọlọ́run kí ni nǹkan náà tó jẹ́ wọ́n ní gbàgbé tí wọ́n ní dùn. kò síjọ́ tínú mi ò dùn pé mo tẹ̀sí rú ohun mi padà ọwọ́ tí n lè gbé tí mo rí gbé tí mo rẹ́sẹ̀ gbé. ìsàmọ̀rí tún padà. tó tún padà náà lẹ́kùn sọ pé bẹ̀tà bá máa ń rò mí sápánù rámà ó yẹ kó ọ̀pẹ ìdálékún wàhálà yìí ọmọ èmi ń dúpẹ́ o mo dúpẹ́ fọ́bà tó dá mi lẹ́nìyàn gbọ́dọ̀ mi lára kó kí ni tí mo lè ṣe fún ó fún mi lọ́gbọ́n ó tún fún mi ní òye tí mo fi ń sọ̀rọ̀ mi dórí sókè mẹ́lòmíì ó fọ́ lójú sókè mẹ́lòmíì ó di létí. ẹlòmíì gan ń wọ́ọ̀rìn ni. tó di disable mo wá pé mo wà òkè mo lè tán alhamdulillah. ìjọba Kwara àwọn àdìsọ́ wà là pímàn lápapọ̀ Kwara wọ́n ṣe dáadáa àti Màláíkà àtàwọn míì náà bẹ́kẹ̀ dúpẹ́ fún ká mọ́ fi yẹn ṣe lọ. mo dúpẹ́ gbogbo èèyàn onífújì tó wà sí sinmi ẹ̀yin tẹ̀sí fẹ́ àti sinmi tí
tọkàn tọ́lọ́run ò tọ́ sí máìdì náà ìbínú sí yín o àní fíró ẹ̀gbá o. tó Pasuma fẹ́ sápò lọ́dọ̀. ẹ̀rọ wọn gbà yẹn tọ́hún tí ń gba níṣẹ́ ń bẹ̀ kí wọ́n ti ṣe rẹ́kọ̀dù. bó ló fẹ́ sá wá. wọ́n fẹ́ wá sí ọdọ pé orí ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ rìn tẹ́kọ̀ dán wò ní orí pé tá a ti ń sọ pé a fẹ́ tukú bẹ́ẹ̀. àwọn kọ́ nígbà kan tí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ẹ̀kejì ó ti sú mi ìgbà míì àfẹsẹ̀ láti jọ adé túmọ̀tà ni pé bàbá táwọn èèyàn ń tọ́jú wa ti ṣe ìtọ́jú wa ẹ̀ka ń pa owó sápò Àlàní tọ́jú mi o kò má gbà mí. ẹ̀gbọ́n ti ní irọ́ òun àti orí ló pé náà wá mú mi lẹ́yìn. ní 1879 yẹn ìgbà yẹn ní rẹ́kọ̀dù Àlàní náà jáde. ìwọ bẹ̀rẹ̀ kéde jápìn. àjápìn kò tún ìkan jápìn àkọ́kọ́ first record. àtúwẹ̀ fọlọ́ ní 2006 èmi náà gba visa London yẹn wọn náà wọ̀ lóyìnbó èmi àti wọn náà tó jọ ń pàdé èmi ṣèfì àjọwọ́ plane láti London wá Nàìjíríà so màláìka ò tẹ̀ fi mí lẹ̀ first show mi tí mo kọ́ ṣe London Ọlọ́run ní kó wà London jọ́nà ó tún borí séèjì wá bá mi bẹ́ẹ̀ tán àrùn ṣàpọ́nlé mi rẹ̀ màláìka ọmọ gidi ní oní. bó lè ṣe pàdé ẹ̀ gan-an ta ló mú ìmọ̀. mo mọ̀ ṣe pé mo ṣe rẹ́kọ̀dù kan fún bàbá Alájí. ó bẹ̀rẹ̀ ti pàdé. ìgbà tí mo wá sèkò tí mo ń pèlè lẹ́kọ̀ọ́ mọ́tò mo mọ̀ ṣẹ̀pọ̀ ọmọ tó ní respect ni mo pé àwọn ilé aṣíwájú àwa jẹ́ Pasuma gan gbà yẹn bí o tẹ̀ pè mí bọ̀dá mọ́ sí nígbà yẹn bọ̀dá ní pè mí níbi orin ẹ̀ wọ́n máa tún àwọn kàtígérì àwọn kan ni wọ́n mọ ọmọ oníkálukú mọ sáì lẹ́bù ẹ̀ pẹ̀lú kò sí tó kàn mí pẹ̀lú mẹ́rin àyàgbá wèrè wo olówó lágbà ọ̀sẹ̀ wọn ní tí ẹ̀ bá ń ṣe ní ayé ní tí wọ́n ń ṣe ní ayé tí wọ́n fi orin ṣe èmi náà fi ṣe kéèyàn kọ́lé kó bímọ kó fẹ́yàwó kó lọ Mọ́kà kó lọ lóyìnbó mo ṣe wà ní ìṣẹ́bá wọ síntúrú mẹ́rin 10 graduate mo ní 10 graduate àwọn tó ti mẹ́wàá. alóore tí fi oníbàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ ẹ ò ní dọ́là rẹ̀ yín lọ́la Muhammada eléyìí kò ní ìjà ṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. gbọ́ngbà ìwọ̀n ní àìní àwọn ọmọlé lówó gan ìyá ìní sponsor rẹ̀ wọ́n èrò kó fún. ayé mi try fún mi o. ṣé mọ̀mọ́ kó fún yín ló tó ń gbà mí. àwọn kó fún mi o. mọ̀ dúró dáadáa. wọ́n kó fún mi. wọ́n kó fún mi torí níjọ́ kan wá sọ pé ní jazz nígbà táwọn ńlọrọrin ní jazz ní jazz àmì jazz wọn ní tó tó mú kí ní eré dùn wọn ní èlò ni wọ́n ta àmọ́ yóò tó 3,000. ṣé kìí ṣe electric jazz. electric kọ́ manual ni bẹ́ẹ̀ máa gba 3,000 lọ́wọ́ wọn bá fèsì kó múra ní 2006. 400 yókù kọ́. níwọ̀ mọ́tò ní jẹun ní ṣèfàájì. bàbá kí màmá tó lè máa kówó sí mo fàdúrà kún mo rìn ní kí ó lè bá a dáa. àwọn tó ti gbọ́ àkọsàjì ayé mi pé ọmọ ẹni ọkùnrin yóò sọ̀rọ̀ òun àgbóhùn àgbáyé. nǹkan tí màmá gbọ́ ni mo ti tara aláwa. ó ní òun fẹ́ kí n ṣe dókítà mi ẹ fi dókítà lẹ̀. ṣé mo ọkọ rẹ̀ mi jẹ́jẹ́. mo ọkọ méjì lọ. alhamdulilayi. so mo ṣe rẹ́kọ̀dì kínní kejì kẹta ìgbà tí mo ṣe lẹ́kejì Obese náà ṣe ẹ̀kan ló ṣe pé òun náà ṣe dé ìfúnkan pàṣẹ fẹ́ mọ́ ọmọ òkú jẹ́ kò ṣe mistake orí ló pé ẹ̀kọ́ tẹ́mi wà yẹn kò mọ̀ ìyá tẹ́mi ń jẹ́ ń bẹ̀ torí à ń sọ fún orí ló pé alágbára ti ra Dàtúnṣẹ̀rẹ̀ fún Ràṣídà Àyìndé alágbára kejì náà ra Dàtúnṣẹ̀rẹ̀ fún Sefiu èmi náà fẹ́ gba Dàtúnṣẹ̀rẹ̀ kó adámi lóhùn ẹgbẹ́ kẹsẹ̀ ní Àlàbí wọn pé wọn kò bọ̀ kẹ̀kẹ́ ọmọdé ti kú ní ṣùgbọ́n ọkọ̀ forí. káwọmọlù àsákì káwọmọlù àbí òun súnmọ́ wọn bá dọ̀là abẹ́ wọn ó borí ó pè é ṣiṣẹ́ wọn ẹ̀rọ wa pé ẹni tó ní mọ́tò tó ní iṣẹ́ àwọn wá sí ọ̀dọ̀ olóògbé oníjàmbá sọ pé olóògbé kọ́ ló ra mọ́tò fún aláyé gbé mọ́tò ẹ̀ wá sí. ká ló ra mọ́tò fún yín aláàjì. sẹ́mi Ọlọ́run ni àtàwọn ìyá mi. mọ̀mọ́ yín ló ra ni mọ̀mọ́ ló ṣe pẹ̀lú alhamdulillah. tó Pasuma fẹ́ sápò lọ́dọ̀. ẹ̀rọ wọn gbà yẹn tóun ti ń gba níṣẹ́ ń bẹ̀ kí wọ́n ti ṣe rẹ́kọ̀dù. bó ló fẹ́ sá wá. wọ́n fẹ́ wá sí ọdọ pé
orí ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ni tẹ́kọ̀ dẹ̀wò ni orí pé tá a ti ń sọ pé afẹ́ tukọ̀ bẹ́ẹ̀ àwọn kọ́ nígbà kan tí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ẹ̀kejì ó ti sú mi ìgbà míì àfẹsẹ̀ láti jọ adé tòmátà ni pé bàbá táwọn èèyàn ń tọ́jú wa tí ìṣe ìtọ́jú wa ẹ̀ka ń pa owó sápò Àlàní tọ́jú mi o kò má gbà mí. Ẹ̀gbọ́n ti di irọ́ òun àti orí ló pé náà mú mi lẹ́yìn. Ní 1890 yẹn ìgbà yẹn ní rẹ́kọ̀dù Àlàní náà jáde. Ìwọ́n bẹ̀rẹ̀ ṣe jápìn. Jápìn kò dín nǹkan jápìn àkọ́kọ́ first record. First record Alhaji Musa Àlàní tó ṣe àwọn òpin lóòótọ́ Àlàní ti wà tipẹ́ bọ̀t èèyàn lè bẹ̀rẹ̀ tipẹ́ kó má ti ṣe rẹ́kọ̀dù. Gbogbo táwọn èèyàn wá ń jà sí ìsìn nínú. A dé bẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run. Èèyàn lè bẹ̀rẹ̀ tipẹ́ kó má ti ṣe rẹ́kọ̀dù bọ̀dá tó bá ti rẹ́kọ̀dù ni wọ́n bí wọ́n sọ pé ó jáde. Bàbá kí ló wá lè kó bàjẹ́ tó wá gbọ́ pé ọ̀ṣọ́kò olùkọ́ ni àfẹ́ tó kò ní bàjẹ́ tó gbà lọ́rọ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló dé ẹbí kó bàjẹ́ kó kí ló ṣẹlẹ̀? Wàláì tàláì kò sí nǹkan tó ṣẹlẹ̀ ju pé ìyá mi ní kí n máa bọ̀ lé. Alájà ló ní pè yín. Alájà ló ní kí n máa bọ̀ lé wá tó wá mú mi ní pé àní wọ́n lọ ọkọ̀ ni wọ́n máa gbogbo àgbáyé Èkó nìkan kọ́ ni máa padà wálé. Ṣùgbọ́n òkìkí ń kàn ní bájà lẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ ilé ẹ̀ṣọ́ lẹ́kọ̀ọ́. Wọ́n kò sí wíkẹ̀ndì tá à ní lọ play à ń ṣe wọ́n sáwà à ń ṣe ní gbogbo tó dáa tí ń play ní jump wa ní ìsàlẹ̀ kó à ń ṣe ń bẹ̀ kò sí wàhálà. Àwọn tí ẹ wá lọ bá lẹ́kọ̀ọ́ ṣé kò sí pé báwọn ṣe abániṣẹ́ jẹ́ àbáwọn tó ń bínú báyìí wọ́n kó ara báyìí. Kò sí tọ́jú. Ṣùgbọ́n àwọn ọmọ bá ṣe rẹ́kọ̀ọ́ ló ń kọ níbo yín sẹ́yìn náà dá padà fún oṣù padà abẹ́ ìbú padà. Àmì ìbú yàn mi. Ọkọ̀ kọ́ lẹ́kan ògbọ̀n tó ti kú bẹ̀. Náà kan ṣe mí kẹ́mi orí ẹni. Ìsìngbà yẹn ìgbà tí mo ṣe fújì tòkìtò ní abẹ́fẹ́ olórin ni màmá sọ́ọ́ sọ ti gbọ́ ní wọ́gà ní ìyó ìgbà yẹn mo tún wá ṣe fídíò rẹ̀ ṣùgbọ́n adé fìlà àádé ìgbà inú orin tí mo kọ́ ní rẹ́kọ̀dù rẹ̀ ọba ń lọ sóde pẹ̀lú adé lórí o ó mọ̀ pàdá níyìn pẹ̀lú orúkẹ àtàwọn ìjòyè tó ń bẹ̀ lẹ́yìn ọba rẹ́kọ̀dù yẹn 1992 tó jáde. So òun náà tó ń lo fídíò ẹ̀ tó wá ń ta àwọn ìyá sàrà wọn bá mi jó mẹ́. Ìyá sàrà ní tíátà. Ìyá sàrà ní tíátà kẹ mọ bí gbogbo ẹ tó ń bọ̀ àwọn náà ń bọ̀ àwọn náà ń tẹ̀lé wa. Ẹ̀rọ rẹpẹtẹ àlẹ́ kan ṣeré náà ni tó tiẹ̀ gbowó dé. Alówó kò fún wa lówó. Ìyá ń gbà kiri ẹgbẹ́ ṣó níbi ṣó lọ́wọ́. Ẹni náà la fi ń jẹun akọ takọ àwa láti lọ níbi. Oúnjẹ ló bá dé. Oúnjẹ àgbálẹ̀ àtúnpa àgbálẹ̀ sí àbẹ́tẹ̀ tẹ́kọ̀ à ń bọ́ sí gbà yẹn. Wọ́n tẹ̀lé yín. Wọ́n tẹ̀lé mi. Láti Ìlọrin. Tán bá ń bùbù wọn bá àwọn míì tún jọ àwọn alẹ́kọ̀ọ́ àwọn míì sàpàrà wálé láti Ìlọrin pé àyàfi èmi lọ lé o èmi àwọn ògbé torí nígbà tí ládùn ju ètò ń promote láti Ìlọrin yẹn tó ní kí n wá ṣe Ajégún ní Ọ̀yọ́ road kí n wá ṣe jump fáwọn tá a bá bẹ̀rẹ̀ báyìí 7 hours. Non-stop. Non-stop. Jọ́ kejì àwọn méjì ló sá lẹ́yìn mi pé ọmọkùnrin yóò pa wá. Ẹlẹ́mìí ẹṣin rèé o. Ẹlẹ́mìí ẹṣin ọdún mẹ́ta sẹ́yìn náà ni a gbọ́ ìlú ńlá kan pé Alhaji Gani Abẹ́fẹ́ nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ mo lè sọ̀rọ̀ ilé gbòòrò ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ ńgbà náà lọ. Mo lọ pè ní Èkó náà ni mo pè ní Ìpàjà ṣé mo ṣẹ̀dí Èkó tó ṣẹ̀dí méjì mo máa rí pé mo sùn mo fẹ́ kí n láàárọ̀ ọjọ́ kejì májú ẹ̀mí máa lè gbé ọwọ́ ọlẹ́tì máa lè gbé ọmọ wúwo ẹlẹ́ náà ká tó rí 2 hours àwọn mi ti bẹ̀ ṣe mú omi ní sọ mi ò mọ̀ pé sóòkì náà ń pè mí ọtí ẹ̀ ní àìjá pé mo mọ̀ pé sóòkì máa mú yàn ọ̀tún mọ̀ yàn pé bóyá ó tẹ̀lé mi pé kí n tèmi àti sóòkì Ọlọ́run ó ti dé o ṣàánú mi lórí mi fi wákàtí márùn mi ṣeré. Ẹ̀mọ kí ọmọdé mi gbà pé ọmọ àpáyé ń bẹ o àwọn ọkọ̀ láwọ́láwọ́lá kọ́ àtàyè lábẹ́ ọmọ ọkọ̀ lọ́wọ́ bá ọ̀nà ní fún mi gbogbo àti kí n tó wá sí kò gan lọ wá lọ Ìsókótó Kàdúná Kánò ẹbí náà ti máa ń wò mí bí átìsí ńlá. Átìsí ńlá ní. Nígbà yẹn tí ì ti ṣe é kò ní.
tó wọn nígbà tí wọ́n ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ yẹn ó tà débi omi táwọn Barrister kan ní wọ́n ta tó náà sí. ó tà débẹ̀ ni torí mo ti ṣe bọ́ wọ́n ṣe láìwò ṣá. mo ti bọ̀ wọ́n wájú. ìgbà tí yẹn bá ṣẹlẹ̀ ọfà náà pé ní àbúkàn wá láàárẹ̀ ni àbẹ́ ti ìwádìí ẹ̀. èmi ò wádìí o ọlọ́run bá mọ bó ṣe wá nígbà tó sì tásìkò ó mọ bó ṣe mú kó bẹ́ẹ̀. fún ọlọ́run ló mú ló padà mú. ọlọ́run mú kó bẹ́ẹ̀ ó ṣe pé ọdún mẹ́ta báyìí ni ó ṣe pé 2 years. bọ̀ kí ni ẹ̀ bí oṣù mélòó ló fi gbòyìn bí ọdún mélòó ló fi gbòyìn. ṣé mọ̀ báwo ni mi ò lè ju oṣù méjì lọ ní general hospital. ọgbẹ́ lọ hospital. bọ̀tìgbà tí mo wá dé àwọn mi tó wá mú tó ń wá jẹ́ kí n lè sọ̀rọ̀ èmi sọ pé ọ̀rọ̀ ni mo fi ń jẹun tí mo sì ti rẹ́kọ̀dù bíi 17 tí mo ti kọrin dé London tí mo ti kọrin dé níbi àtàtì mọ̀mí káàkiri ẹgbẹ́ tí wọ́n á lè sọ̀rọ̀ ṣé màsàlẹ̀ kírun ìwọ̀n kírun èmi ò ní fi ìwà jọ ànábẹ̀ rí bà èmi sọ wọ́n pé èmi ò fẹ́ gbé ní o lọ́lọ́run dákun ṣàánú mi jẹ́ kóhùn mi ó là padà o kí n máa kọrin àti níbẹ̀ náà máa tún máa rún alhamdulillah. àánú ni mo rí gbà abẹ́fẹ́ gà ní o agbára tèmi kọ́ o àìmọye afẹ́fẹ́ tó ti fẹ́ ńgbà kan àìmọye ìjì tó ti jà nígbà kan mo dúpẹ́ fọlọ́run pé mo sì lẹ́nu ọpẹ́ mo lẹ́nu ọpẹ́ wípé mi ò bógun lọ bẹ̀dá bà mọ́ inú omi sápá nù wà mọ́ ó yẹ kó ọpẹ́ ọ̀dà lékún wàhálà yìí ọmọ èmi dúpẹ́ o mo lówó bá tó dá mi lẹ́nìyàn bó dá mi lára kó kí ni tí mo lè ṣe fún ó fún mi lọ́gbọ́n ó tún fún mi ní òye tí mo fi ń sọ̀rọ̀ mi dórí alhamdulillah kẹsíra. akérò gbà lọ́wọ́ yín àárẹ̀ yìí kí tiẹ̀ lẹ pàdánù nígbà tó ṣẹlẹ̀. tó sẹ́ni pé àwọn olólùfẹ́ mi tí wọ́n fẹ́ bẹ̀ mí ṣẹ́ òtù wọ́n dúró tì mí o èmi ò tọrọ bá àgbà tó ṣẹlẹ̀ alájà àti ọ̀wàlà àti ọjọ́ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ pima fúnma wọ́n dúró tì mí ní Kwara wọ́n ní àwọn fẹ́ gbé mi sí platform kékeré kan rẹ̀ láíláí èmi ò fẹ́ mi tọrọ bára o tọrọ bára àwọn náà àwọn olóòfẹ́ tó máa ń dá mi mọ̀ pé àkàdá ni mí wọ́n ṣàánú mi àwọn fámìlì mi ṣòlòṣì wọ́n try. nínú àwọn onífújì náà àwọn tó dúpẹ́ fún àwọn àna wọn tá a jẹ ọjà ti pọ̀ ọlọ́run ní jẹ́ kí Súlè Màláíkà máa padà sí abúlé. Allahumma amina. Màláíkà Súlè kó là Pasuma tó yẹ pé èmi àti ẹ̀ ti sábà ká tó kí tó mọ Màláíkà torí nígbà tí mo wà nílùú padà 1994 tí mo tó dé padà tí mo ti mọ Pasuma torí ká ọmọdé yẹn láti rà so mo mọ màyà mọ alájà àti iṣẹ́ akọ́nà kó borí jùlọ so wọ́n gbà ìkan náà ní o so nígbà tó bá ń bọ̀ wá ṣeré nílọrin tí mọ́tò jági tẹ́fíkún iṣẹ́ bá ń bàjẹ́ wọ́n yóò ti rán ní sí mi níjọ́ kan wà mọ́ ọ̀dọ́ lókè kékeré tí mo ọ́fíìsà kékeré tí mo gbé kí tó kọ́ dúpẹ́sì so yàrá mìíràn ni mo kó sínú mọ́tò níṣẹ́ mi ni mo wá dé stadium fún Pasuma. ẹ lọ kó iṣẹ́ níbẹ̀ wá sí Pasuma. a ní irinṣẹ́ tèmi tó wà nù mọ́tò. ọ̀rẹ́dì wọ́n ti wọ́n wà ní gbó tó takú síbẹ̀. àwọn tó takú síbẹ̀ ẹ̀tún bí báyìí mo kó lọ mo láìkẹ́ gbogbo eléyìí mo láìkẹ́ inú èèyàn bí mi èèyàn náà ló ṣàánú mi so anything àlàbí gbọ́n mọ̀ so n ló fa 3 villa tí èmi àti ẹ̀ àti Màláíkà jọ ṣe ní year 2000 ṣe pé mi ti wà nílé àwọn sì wà lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ní lọ́kì promoter jù mí lọ ẹ̀rẹ́gẹ̀ẹ́sẹ̀ báyìí bó ti rí pé ọmọ kọ́ àná ní promote wọn ṣe mọ̀ nígbà tó lè dá ọmọ kọ́ àná ló tún ní mọ̀sọ́ì tó pè pé mo fẹ́ ṣe rẹ́kọ̀dù fún mi kò sí wàhálà gbà yìí tí mo ṣe fún bàbá Alájé determination ìgbà yẹn tó máa ṣe kà nílẹ̀ àwọn ayá Wasiu Ayinde wọ́n ya Màláíkà wọ́n ya ìmú náà síbẹ̀ mo ti wà lọ nígbà yẹn bọ̀tọ̀ kíkí mi mo ṣe mi ní fásitì náà rẹ́kọ̀dù mi so mo ṣe determination fún bàbá Alájé gbà tí mo alpha tí mo rò pé mo máa ṣe bàbá kí ni
ẹ̀gbọ́n rẹ̀ náà promote ara rẹ̀ yóò ra 1,000 kẹsẹ̀ tó bá jáde tí wọ́n kó bá rìn yẹn bàbá àwọn tí ìlú tó aṣọ àìdè pàtí mo á rí ẹlòmíì tí ó tún ṣe ẹ̀kọ́ tí ó tún polówó mi ju tí wọ́n lọ bá lọ sí ọ̀dọ̀ Mọ́sọ́ì pàtí mo á fẹ́ ṣe fún Mọ́sọ́ì wọ́n á rí pé àjọṣe wà láàrin àti Pasuma àlákà náà mo ṣe lọ bá wọn pé ìjà àjọṣe tírépìlà kòlábò àwọn ṣe tírépìlà èmi wọn kọrin ní ojú kan náà ni mo ní wọn bá mi ṣe àbí ṣe ẹ wá wà rólé mẹ́ta lágbólé ìbòjì o rólé mẹ́ta lágbólé ìbòjì rẹ́kọ̀dì yẹn tẹ̀lé àṣetán ó tà gbogbo rẹ́kọ̀dì tó mo ti ṣe láì kò sí tó tà tó torí fáǹsì màláka máa rà fáǹsì Pasuma máa rà àwọn tèmi náà tèmi tí mo ti mọ ó wà òkè even ìgbà tí mo dé London ní 2006 wọ́n lọ ń pe àwọn ni pé ẹ wá wo Abẹ́fẹ́ tó ṣe tírépìlà ńgbà yẹn o tí Pasuma ti ní tó rẹ́kọ̀dì yẹn tà gan kan tó máa ṣe generation àwọn aláwọ̀kọ́ ṣe tírépìlà tó tà kí Saheed tó ṣe tátà tó ṣe gbogbo alájọ àwọn bá wà á ṣe pé àwọn ṣe asphalt gan kódà kí wọ́n mú oríkọ kọ́ máa polówó ẹ̀ àwọn ayé gbọ́ ọ̀pọ̀ tó ń ti táwọn Pasuma everybody tí wọ́n ní nìyẹn tánilé kò nìyẹn but àwọn náà dúpẹ́ fọ́lọ́ ní 2006 èmi náà gba visa London yẹn wọn náà wọ̀ lóyìnbó èmi àti wọn náà tó jọ ń pàdé èmi ṣèfì àjọwọ́ bíbélì láti London wá Nàìjíríà so màláìka ò tẹ̀ fi mí lẹ̀ first show mi tí mo kọ́ ṣe London Ọlọ́run ní kó wà London jọ́nà ó tún gorí séèjì wá bá mi bí ọtún àrùn sàpọ́nlé mi rẹ̀ màláìka ọmọ gidi ní oní bó lè ṣe pàdé ẹ̀gàn ta ló mú ìmọ̀. mo mọ̀ ṣe pé mo ṣe ẹ́kọ́ọ̀dù kan fún bàbá alájí ó bẹ̀rẹ̀ ti pàdé. gbàtúngbà tó wá sèkò tí mo ń pèlè lẹ́kọ̀ọ́ mọ́tò mo mọ̀ ṣe pé ọmọ tó ní respect ni mo pé àwọn ilé aṣíwájú àwa jẹ́ Pasuma gan gbà yẹn yóò tẹ̀ pè mí bọ̀dá mọ́ sí gbà yẹn bọ̀dá ní pè mí níbi orin ẹ̀ wọ́n máa tún àwọn kàtígérì àwọn kan ni wọ́n mọ ọmọ oníkálukú mọ sáì lẹ́bù ẹ̀ pẹ̀lú kò sí tó kàn mí pẹ̀lú mẹ́rin àyàgbá wèrè wo olówó lágbà ọ̀sẹ̀ wọn ní tí ẹ̀ bá ń ṣe ní ayé ní tí wọ́n ń ṣe ní ayé tí wọ́n fi orin ṣe èmi náà fi ṣe kéèyàn kọ́lé kó bímọ kó fẹ́yàwó kó lọ Mọ́kà kó lọ lóyìnbó mo ṣe wà ní ìṣẹ̀bá wọ́sẹ̀ tó ń mẹ́rin 10 graduate mo ní 10 graduate àwọn tó ti mẹ́wàá Allahu Akbar. mẹ́ta sì tún bọ̀ àwọn àbúrò wọn tó ti tún bọ̀ sọ Ọlọ́run fún mi lọ́mọ last born mi tí mo stop ọmọ 17 years ni báyìí tí mo ní ọdún báyìí àwọn mẹ́ta mo ní. nígbà tá a rìn yẹn dé àlákà dúró dáadáa. ó dúró àwọn onífìdí yòókù wa ń kọ́. àwọn náà try òsúlẹ̀ ló dúró jù ó ṣe dáadáa mo lè dúpẹ́ lọ gómìnà Abdulrahman Abdulrasaq. gómìnà ìpínlẹ̀ Kwara. ẹ̀rọ ilé ńlá ni mí èyí tí mo ń lọ ìlú ìbò náà ń gbogbo Kwara ga ẹ mọ̀ pé wọ́n bó ṣe ń lọ ìfún kan láyé làwálì àwọn ọmọ wa náà àwọn 9 tó fún ní mọ́tò gbà yẹn náà gbà tí Bukola débẹ̀ wọ́n ní gbòòsà níwá wọ́n bẹ̀ sí fi àjẹ èmi àti Ọwálà pé akọrin fún làwálì òwe kò lè kó yé wọn pé eléré kìí ṣe olóṣèlú bí rédíò lajẹ afat bọ́n tẹ́ ká kún ọlé iṣẹ́ tó bá ṣe ká yìn ọ́ ni pọ̀tẹ́ pé ibi tẹ́lẹ̀ ní wọn ronú ọ̀tọ̀ ìgbà tí Mègìdá débẹ̀ làwọn tèmi máa jà fún mi pé kí ló dé àwọn àtúkàǹsù tó ń bú bàbá Sàkí gan ẹ̀ ń fún wọn mọ́kà ẹ̀ ń ṣe ẹ̀dá fún wọn kí n tàbẹ̀fẹ́ àti Ọwálà tó ń máa ń ká lójú wọn jẹ́ pẹ̀lú ìyá ọdún mẹ́jọ Bùkálà yẹn á jẹ́ àìrèrè gbà ni àbí àìráǹfààní ìjọba. àìráǹfààní ìjọba ni àwọn tí wọ́n pè wá o àwọn tó bá tẹ̀ wà ní ìjọba tó máa fẹ́ sìn àwọn tó bá yẹ ká pè wá wọn ní pè wá àwọn gbà tó dín fọdún mẹ́jọ yes wàhálà ni. gbà tí Mègìdá wá wà mẹ́ ìyẹn Bàtáyì ọmọ Sàrẹ́ àwọn kan tí wá ti pé nítorí orúkọ bàbá ìṣúfọ̀ staff fún ẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan lóko oko wọn sapá mi lórí wọ́n wá pe àwọn
pẹ̀lú ewúrẹ́ àtọmọdún pàmpàm fún wọn yẹn wọn á fa tèmi náà aṣọ ní fújì àti mástà múnà Ọlọ́run ṣeun. ó làwọn ti ń dá báyìí. Ó ti ń dá báyìí. Bùkọ́lá sì ni wọ́n pè yín. Àwọn tó wà ń bẹ̀ ní Bùkọ́lá wọ́n ròyìn pé bàbá yẹn gidi ni. Bùkọ́lá ò mọ̀ ń pa ẹ̀. Ọmọ ń pẹ́ àwọn tó máa ń tẹ̀lé àwọn olórí ẹni ò dáa. Kí ni wàá sáyìn dé pé wọn lọ àwọn ìsọ̀bẹ̀rẹ̀ tó ń gbéra wọn lọ́jà. Àwọn ni ẹ máa sọ pé olórí bí ìjòkó bá kọ àwọn pẹ́ wọ̀nyí máa sọ fún ọ pé àwọn ohun tèmi ti kọ́ Olúṣọlá ẹ kò lóye ẹ bá mi kí bàbá tó dáa Sàràkí sọ títí tí ẹpẹ ògbà tí bàbá Bùkọ́lá rẹ ò ṣe ẹ̀yin tẹ́ ò fẹ́ tọmọ olóyè nọ́mbà yín ò jáde Olúṣọlá Èkó olóyè o bàbá Bùkọ́lá àtàkùn fún bàbá rẹ kọ tó dé kí bọ́lá àwọn ọmọ Bùkọ́lá bàbá ẹ̀ là á mọ̀ táwọn wọlé àyàtí ìrọ̀rùn kọrin ọ̀sẹ̀ ẹ̀mú kọrin èmi ni mo dé wọn lé sáà náà wọn ní kí n kọrin. Aláàjì ìṣe pé mọ Odòláyà rẹ̀ mú. Àtẹ́dọ̀ ni mo mọ̀ wọ́n tó ń níjọ pápọ̀ ní Sàràkí. Ẹ mọ Odòláyà rẹ̀ mú. Àwọn ọ̀gẹ́ gbogbo ẹ̀ mo ti ṣe kí n tó wá sìkò. Sọ́ọ̀bì nílẹ̀ nísìn ṣé ń gbà tí Bùkọ́lá wá dé tí wọ́n gbà lọ́wọ́ làwádìí wọ́n sọ wá dé gbòòsà wọ́n á fi ọdún mẹ́jọ jẹ wá. Mẹ́jọ. Wọ́n fi jẹ wá. Wọ́n jẹ́ pé àwọn tó lè fẹ́ràn wọn ń pè wá àsìkú. Mọ́tà yìí Mèkídá gbọ́dọ̀ náà gbogbo ẹ̀ ń lọ máa ń. Bàbá yìí ń sin Abdul Rahman Abdulrasaq tó wà ń bẹ báyìí nǹkan. Wọ́n ṣe dáadáa. Báyìí gbọ́ kó rẹ̀ mí. Wọ́n ní kí ẹ̀sùn yìí wá fún mi ní owó. Pé kí n fi tọ́jú ara mi. Bàbá ẹni tí stroke kọlù ọlọ́wà ni kó sì tún lè mọ kọrin báyìí. Bẹ́ẹ̀ni. Ọgbọ́n ọ̀lẹ́ dá sí kíní ibà ọgbọ́n ọ̀lẹ́ dá sí. Nàbà wà ní ìfẹ́ wọn lè fàdó alẹ́ mo lè ń lo oògùn mi lé. Ẹyin ọlọ́run pé èmi yẹn ṣàná bí àyùbá o ọlọ́run. Kọ́lá díẹ̀ tó sì ń kú lẹ́yìn àwọn èèyàn tí ń kọ́ tẹ́ mo ti ń play. Ẹ ti ń lọ play báyìí. Mo ti ń lọ play. Mo ti ń lọ play o. Allah. Bánú sọ má bènìyàn sọ bánú sọ má bènìyàn sọ ọmọ èèyàn burú gidi gan Abẹ́fẹ́ Ganiyu bánú sọ má bènìyàn sọ onínúure kan kò lè káyé já o onínúure kan kò lè káyé já èèyàn kan ò lè kó rí ẹ má ṣe mí ẹnìkan ò mọ̀ wẹ̀ kó lóun wẹ̀ òkun já o onínúure kan kò lè káyé já. Gani Abẹ́fẹ́ ló lérè fújì ẹ sọ pé olúgbọ́n ò ní gbọ́n olúgbọ́n ti gbọ́n ó filẹ̀ ọgbọ́n wọn rí ẹtún àrẹ̀sá ti yé ó ti fìyé sọ́gbà òròmọdì ọdún kan wípé kò ní dàgbà ló wá ti górébà tó ń jímọ̀ lójú ọ̀run. Alábẹ́fẹ́ ló ń kọrin Pasuma kọ́ bí Pasuma bá ń kọrin kẹfì bọ́dì jò Abẹ́fẹ́ ló ń kọrin Màláìkà kọ́ bí Màláìkà bá ń kọrin kẹfì bọ́dì jò ṣé mi làbẹ́fẹ́ yín ayé orin sí ìfẹ́ àmú ń kọ fún yín ṣé mi làbẹ́fẹ́ yín o mo ti kọrin lóríṣiríṣi ẹ jẹ́ kí jíṣẹ́ tọ́bọ Ọlọ́run rán mi o èmi ni mo mọ bí mo ṣe ń ṣayé mi o èmi ni mo mọ bí mo ṣe ń ṣiṣẹ́ mi o èmi ni mo mọ bí mo ṣe ń jẹ́ gbádùn bí mo ṣe ń pẹ́lẹ̀ rẹ̀ mo ṣe ń dá mí lóhùn báwọn ṣe ń sùn sílẹ̀ bí mi ṣe ń sún sókè báwọn ṣe ń tàn kàkà bí mi ṣe ń wà mọ́ra bí kẹ̀kẹ́ bá bàjẹ́ o tó ní kẹ̀kẹ́ ni ó dá bára bá bàjẹ́ o tààrà aṣá ni ó kù ẹni ò ní tukutu ẹ jẹ́ ká máa wí lọ ó ti gòsì. Ó ti yí nọ́mà nìyẹn ó ti ṣe é jẹ́ fún mi Abẹ́fẹ́ màmá so Abẹ́fẹ́ màmá so. Bàbá kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba nígbà tí ilé wa ṣẹlẹ̀ ṣáwọn iṣẹ́ tiẹ̀ dúró. Àwọn bambos mi dúró. Wọ́n dúró. Ìyàwó ń kọ́. Ìyàwó mi dúró. Àwọn ọmọ mi kò sí wàhálà. Àti pé wọ́n ṣẹ̀kọ́ 3 years ni mo ti tọ́ àwọn ọmọ mi tán. Àwọn wọ́n ti tójú bọ́. Àwọn ṣe ara èmi tí mo yà síbi 3 years ni gbẹdú. Nínú 3 years gan láti bí ọdún kan mo ti ń kọrin o. Bàbá èyí tó wá ṣẹlẹ̀ yẹn kílẹ̀ kọ́ tẹ rí mú bọ̀ ń bẹ̀. Ilé tó ṣẹlẹ̀ sí mi kílẹ̀ kó lẹ kọ́ ń bẹ̀ sá. Ẹ̀kọ́ tó kàn fẹ́ kọ́ ẹ̀yìn tèmi tẹ́ mọ̀ ní tipẹ́ òun ni pé ohun tá a bá ń ṣe ká máa ṣe níwọ̀n. Èmi kà kún pé wàhálà bíi pé àwọn nǹkan kọrin abẹ́gẹ́sẹ̀ kí wọ́n mórí dúró ẹ̀tì ààrẹ ló fà á. Èyí pé wọ́n ta tèmi lọ́fà o. Táyà lọ́fà. Tèmi lọ́fà. Ọ̀sà síyàn. Ọ̀rẹ́ mọ̀ pé
nínú rẹ́kọ̀dù mi àkọ́kọ́ yẹ kẹ́ ti gbọ́n tí mo fọ́n bẹ́ẹ̀ ọmọ ayé ní ìwọ̀n ayé tún lè dà mí láàmú àwọn ìdá mi láàmú. àwọn ti tú abẹ́ àbájẹ́ ni ọmọ ni àbí kí àpéǹgbà yẹn orin mi àti òrè fẹ́ jọra wọn díẹ̀ àjọ máa ń júbà pé ìgbẹ̀yìn ìyá mi o nínú first record Ajíbọ́lá o ìyá ayé tí ì jẹ́ kí tọwọ́ bọ́ ó lé tí ì jẹ́ kí tẹsẹ̀ gbọ̀dánù Ajíbọ́lá tí ì jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ kò sí tí ó pọ̀ jù nítorí débi tẹ́ ìbílẹ̀ fúngbà yẹn ni pé tí a fún gbàtà bẹ̀rẹ̀ rìn tí a bá débi kan ta fẹ́ kọrin àwọn ní tẹ́ ẹ̀ bá ti júbà wọn kàn ákàn sí pé wọ́n ti. sọ́ọ̀sì mọ́ ń tì lóòótọ́ ń gbà náà. wọ́n ti iṣẹ́ tí ò ní sọ̀rọ̀. no be fake. ó ti ṣẹlẹ̀ níjọ́ kan rẹ́ pé ìpínlẹ̀ kan ní microphone ṣọ́ọ̀kì tí n bá gbé fún ibẹ̀ kò ní ṣọ́ọ̀kì. ẹ má palẹ̀ wọ́n pé ó lọ rí àmọ́ lè ṣe. wọ́n tún rù mí kó bẹ̀rẹ̀ wọ́n tún wọ́n fún mi epo gbogbo ẹ̀ orí sígbà yẹn bàbá bẹ̀rẹ̀ kí n tó wá sí kòkòrò. bàbá ẹ̀yẹ ká wá ṣẹ́kù dálẹ̀ Barrister kan ló ní Fújì wà lẹ́kọ̀ọ́ Fújì àti wà rí èmi àti àjọ fani kọ̀ọ̀lìtì náà ti ń sọ nǹkan mi lónìí Barrister eléyìí sáà ṣé ẹ̀yin náà ń gbọ́. mo ń gbọ́ etí mi ò dì. kí ni ẹ fẹ́ sọ sí gbogbo eléyìí tó tún wà ń gbòòrò yìí. eré máa sọ fún wọn ni pé fátìlì máa sọ mi pé asafẹ́yà lèmi abẹ́rẹ́ mi ń parọ́ mi ń ṣàbòsí. Rastafari ẹ̀yin òrọ́gún jẹ́. Barrister ló dá Fújì lẹ̀ wọn àti ọ̀rẹ́ rẹ̀ Kollington. Etí wa ò di wọ́n sọ pé sọ́jà àwọn sọ́jà àwọn máa ń bá wọn lábẹ́òkúta kí ni à ń fà. àyájú kan tí ń jẹ́ ká mọ̀ pé Barrister nífẹ̀ẹ́ sí mísíkì ẹ̀jù ń lọ. rẹ́kọ̀dù Barrister di márùn-ún kan ní ẹ̀ṣẹ̀ ọ̀kan. kọ́nà tí bẹ̀rẹ̀ tiẹ̀ wọ́n náà bẹ̀rẹ̀ tiẹ̀ so mo èmi súnmọ́. àwọn gba ọ ní òjú bẹ́ẹ̀ ń gbà náà. Barrister tó ń gba Kollington ní àjù pé wọ́n náà mọ kọrin Kollington ló sọ bẹ́ẹ̀ bàbá wa ní Kollington àwa súnmọ́ wọn asúnmọ́ wọn sọ fún wa asúnmọ́ Barrister náà. Barrister sì mọ̀ yín báyìí. àdájú kí n tó kó wá sẹ́kọ̀ọ́ Barrister tó bá kọrin ní Ìlọrin bíi máa kọrin lágbo wọn ná mi lówó. Barrister ó ná yín lówó. wọn ná mi lówó. irú yẹn gan ni Barrister. àkàndé Elédùmarè ni God gift ẹ̀gbọ́n bó ṣe kì wọ́n nínú fẹsẹ̀ kọ ní. Áfíríkà ìbátọ́tọ́ sí kìrùmí Àyìndé Balógun ọmọdá kẹjà láyé Áfíríkà international music àwọn àṣẹtọ̀ àgbàdo ọlọ́wọ́ àgbàkín bàbàkún àfihàn ń kọ́ Àyìndé o ìbákọ́lá wọlé mi kọ́ ní tí o kó àbáwá kan tí ń sọ fún mi rí mọ̀ pé nígbà tí gbogbo yín fẹ́ ṣe Barrister lè máa kọ́ wọ́ọ̀kì. kò ní tíṣà lẹ́yìn ibẹ̀ rí. fẹ́ẹ́ wá fi òun náà dé ṣe tó ń bá tún wá gbà fún ṣé ẹ fóun ṣe kejì mọ́. ìmọ̀ ilé òtọ́ ni àwọn ilé fi ẹ̀dùn àwọn nàmbà tù ní. bàbá pé tóun bá gbà fún ẹ níbo ṣe kejì. inú ọkọ ló ti ní làrífín ti ń bẹ̀rẹ̀ yìí. láàrin àwọn wo sí àwọn wo. ṣé àmọ̀ pé wọ́n ní ká kú wẹ̀ lẹ́yìn tiẹ̀ nígbà tí Barrister kú bàbá ọkọ náà kú foríjì wọn bàbá ọkọ ní sí ló kù abẹ́gẹ́tẹ̀ aláàjì Wasiu Ayinde sọ pé fújì mi tóun sọ pé tòun náà ṣéun kọ́ra kí Barrister tó kú àti Kollington Wasiu Ayinde láìkí ẹgbẹ́ gbàtọ́run ti sànú ẹ̀ lóòótọ́ mú Barrister ni àwọn náà tún sọ pé yàrá kan ni Barrister ń pé táwọn ti ń lọ ti kú pẹ́pẹ́ lábẹ́ wọn. ẹ̀wù tàbí òun lò. àmọ́ ń gbówó so wọ́n wà lórí àtán fún Barrister. bọ̀ àwọn èèyàn mẹ́nu kò lára Wasiu àgbẹ̀rẹ̀gbẹ̀ pọ̀. kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára ẹ mọ̀ wọ́n nìsín náà àwọn onífújì wa nígbà tán gbọ́ pọ̀ rẹ̀ ní kí ẹ pé mò ń pe anybody àwọn tó ń gbọ́ pọ̀ rẹ̀ ní tí wọ́n ń ṣe fún mi àlákà lọ́kọ́ sẹ́ǹdì owó sí mi àtàwé náà sẹ́ǹdì owó sí mi Súlẹ̀ Àdìó Currency náà sẹ́ǹdì owó sí mi. àpásítà jẹ́ pé lẹ́yìn mi lòún wọlé ǹjẹ́ ní £1 Òṣùpá tẹ̀ tájọ wà lájégúnlẹ̀ wọ́n ń jẹ́ sọ fún mi pé Baraka ni mo sọ fún àbúrò yín o ẹ mọ̀ pé ní tó bá rọ ṣe náà ṣe mo ní èmi náà. Òṣùpá tó ti kọlu búyí nígbà kan. mo ní èmi tẹ̀ tọ́ bá lọ́wọ́ anybody ẹ tó bá mọ̀ pé nobody
àbọ̀ fún àdánwò ẹ sábà dáadáa bá a ṣe á sábà tó ẹ rọwọ́ Paso bí kò gbọ́ ni. Paso ẹ pé màá máa pé Àlàbí ò jẹ́ bá ń fa. àmọ́ gbọ́ mo fẹ́ kó gbọ́ ìtàfíì kan máa ń jà nínú òun gbé láàrin èmi Pasuma ìwọ tá a jọ ń jà máa là ńlọrin ìwọ tí n pé ojú tí màá kọ́ ọ̀jẹ́ pé kí tiẹ̀ mọ́ bàjẹ́ kò sáré òun lèmi ṣe wàhálà yìí lórí jù Pasuma bí Saheed bá tẹ̀sán pé òun ò ṣe nǹkan fún mi ṣé irú Àlàbí ni kò tọ́ sálàbí ó yára bí ò gbọ́. Àlàbí ò ní gbọ́ Kàrúwé wá sọ fún mi Kàrúwé wá ní àwọn àlọ́bá Àlàbí gbé Aláàjì ẹ náwó sí Àbẹ̀fẹ́ ń lọrin pé gbogbo àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kò tọrọ owó olùbẹ̀sán Kàrúwé ló sọ fún mi bẹ́ẹ̀ wọ́n wá ní kàkà nàbà wá kí Paso ní kí Kàrúwé gbà kàkà nàbà tì ní wá ò lè bá mi sọ̀rọ̀ mọ́ ọkọ lé mo kọ́lé òbí mọ́ mo bímọ ọmọdọ́mọ lé ìwé mẹ́rin lọ́mọ lé ìlú so Ọlọ́run ó tọ́ sọ́nà àwọn tó ṣiṣẹ́ fún àwọn ó dùn yìí. ó dùn mí torí ó mọ jojú fẹ́ràn ẹ̀ gan. èyí tẹ̀ ń sọ yóò ìfẹ́ lẹ fi. ìfẹ́ mo fi sọ kí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ pé mo ti láàfíà mo ti lọ play àwọn fáṣí ẹ̀ ní pè mí fáṣí ẹ̀ ní pè ẹ̀ so àwọn tó gbé Àtàwéwé tí mo fẹ́ ṣe comeback concert ní last year Alhaji Sule àti Àtàwéwé ó wá láti kú pẹ̀lú káyẹ̀ pẹ̀lú àwọn onílùkọ́ àtàwọn ilé ìwé kan ó tẹ̀ wá bá mi ṣe Àbẹ̀fẹ́ back on stage. nígbà tẹ padà dé yẹn mo ti dé Olúwa mo dúpẹ́ o. Olúwa ṣe o Àtàwéwé lọ́wọ́ kò gbọ́ wọn ní àlọ́ mìíràn Ṣàlàbí ò lóhùn gbọ́ ni àbí àjọ wà nínú ìdúró àjọ wà ní but bí ò bá ní ìdí obìnrin jẹ́ kú mọ́lú bóyá àwọn kan ti lọ pọ́ọ̀sì máìdì against mi but wáyé pé mi lòun máa pẹ́ ní báyìí ni ẹ ló àwọn sókè tọ̀ wọ́n ní kíní kan bá bẹ̀rẹ̀ sọ bá bẹ̀rẹ̀ ìrọ̀ òní tá ń sọ bẹ́ẹ̀ a jẹ́ pé ọ̀pẹ ní mùsùlùmí tó nù. tó bá pé fóònù mo tán sọ fún Yẹmí Ọdúnòdù fún àwọn tó káàjọ wà mú ní ẹ sọ fún pé kò dá báwọn gbogbo àwọn tiẹ̀ tí wọ́n jọ wà láti ilẹ̀ èmi náà ìṣòlòṣì wèrè ló máa gun mọ́tò méjì papọ̀ láti wà sí èmi náà gun mọ́tò nínú duplex mi tí wọ́n bá mi ni wọ́n gbé mi ìgbélé fẹ́tàn mi ìkọ́lé face and face mi kọ́lá mi ìkọ́ tí bẹ̀rẹ̀ nípa ó tún ní mọ́sáàsì ńlá kò sí tó ń lé mi sí òun tí mo gbà ṣe jìnnà fi ń jẹun tó gbàgbé Ọlọ́run ṣàánú mi bọ̀tọ̀ mọ́ ń bọ́ ọmọ ṣe é ni mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ púpọ̀ Ọlọ́run ó tọ́ sọ́nà olóògùn àwọn olóòṣà tó ṣe Àlàbí èyí Pasuma bá àwọn olóòṣà tó ṣe pẹ̀lú ògùn Ọlọ́run tó àwọn apọ́ṣọ́ àríṣà kí a tó mọ fi eléṣẹ́ lọ díẹ̀díẹ̀ ní Alhaji Ganiu Àbẹ̀fẹ́ kílẹ̀ ń pò papọ̀ kí ló ń bọ̀. agbára Ọlọ́run ṣe pé màá ṣe rẹ́kọ̀d tí màá fi dúpẹ́ fọ́lọ́run pé akọ̀ṣẹ́jọ ara ti yá agbára Ọlọ́run inshallah màá rí ìsìn December yìí agbára Ọlọ́run àwọn studio November agbára Ọlọ́run mo ti ń kọrin káàkiri mo ti ń gbẹ pé àwọn tí mi tẹ fi rìn láti lo ìgbẹ láti yá nù àwọn fẹ́ ṣe náà bí wọ́n pè mí kò sí tí n bí mo ń pòṣẹ mo ṣe ń kọrin lọkọrin ládó kọrin lágbọ̀ọ́rẹ́. náà rí kọtẹ polówó pé ní ọjọ́ kejì ọdún ẹlẹ́rẹ́. so alhamdulilayi ohun orin yàtọ̀ sí ohun ìdùnnú ohun ọ̀rọ̀. bẹ́ẹ̀ni àwọn olóṣèlú tí kọ́ ẹgbẹ́ èèyàn owó lè mọ̀. aláàbà eléyìí àpò ló ṣe wáyé ọ̀tọ̀ tẹ bá fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ bá ti wọnú orin tán èyí ẹni mọ̀ pé bí àkàkọ́ ṣẹlẹ̀. abalọ́ àwọn bàbá wa náà ni ẹ sáà mọ̀ pé Dr. Sikiru Mr. Fuji asàgà fúlà ẹ̀gbọ́n kan kan sámà ṣé wọ́n sámà lórí microphone yìí. ohun orin yàtọ̀ sí ohun ọ̀rọ̀ àìsí ìṣọmọ ìyá kan náà bàtẹ̀ jọmọ ìyá kan náà ohun àwọn òdejọ́ra wọn. kí wàá ní regret yín ọ̀nà tí mo tọ̀ yá lè tí mo ṣe lé ó kù díẹ̀ ká tó tẹ́ bá rántí báyìí ní òkè ń lò tó tẹ̀ ìwọlé ní. ọgbà pé regret mo ní ni pé kó tó rẹ̀ mí àwọn kankan tí mò ń ṣe bíi pé fàájì bíi pé ká máa mú kan pé tó pọ̀ jù mo lọ tútù kan ní àwọn ẹni ọ̀sán ṣe máa fàṣẹ àwọn ẹ máa mú akọ́lì kan ní àwọn oníkẹ́yìn ló ń jíjà sókè wá fún yín
wọ́n ń tọ́ pé ó wà ní búrọ́dì yín tó bá tẹ̀ máa mú yín á tó bí 80 years. ok nínú jíì ni ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlá nǹkan tí mo ó tètè trigger ẹ̀. nígbà tí ẹ̀yà mọ̀ kan eré tó yẹ ká ṣe ní 3 hours a ṣe 4 hours a máa àtúnjẹ bàṣà sì wọ́nu wa a tún ṣe é tán a tún bàṣà ni alájẹgbà ó ní èèyàn mọ ó ní táwọn ṣe tó fi ra èèyàn wọn ṣe o táwọn kan títí wọn tún fọmọ àlẹ síbi kan. àṣẹ náà wọn ṣe bẹ́ẹ̀ ni. àkúrẹ́ tí ó ṣe ìgbà tí mi ṣòkòwò. àbá báyìí kọ́ sà. alhamdulillah. pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wàá ní tó jẹ́ ohun dùnú pé àwa pé mo ti ẹ̀kọ́ dúpẹ́ ọlọ́run kí ni nǹkan náà tó jẹ́ wọ́n ní gbàgbé tí wọ́n ní dùn. kò síjọ́ tínú mi ò dùn pé mo tẹ̀sí rú ohun mi padà ọwọ́ tí n lè gbé tí mo rí gbé tí mo rẹ́sẹ̀ gbé. sísàmọ́lí tún padà. tó tún padà náà lẹ́kùn sọ pé bẹ̀tà bá máa ń rò mí sápánù rámà ó yẹ kọ́ ọ̀pẹ ẹ̀dá lékún wàhálà yìí ọmọ èmi ń dúpẹ́ o mo dúpẹ́ fọ́bà tó dá mi lẹ́nìyàn gbọ́dọ̀ mi rárá kó kí ni tí mo lè ṣe fún ó fún mi lọ́gbọ́n ó tún fún mi ní òye tí mo fi ń sọ̀rọ̀ mi dórí sókè mẹ́lòmíì ó fọ́ lójú sókè mẹ́lòmíì ò di létí. ẹlòmíì gan ń wọ́ọ̀nì ni. tó di disable mo wá pé mo wà òkè mo lè dance alhamdulillah. ìjọba Kwara àwọn àdìsọ́ wà là pímàn lápapọ̀ Kwara wọ́n ṣe dáadáa àti màláìkà àtàwọn míì náà bẹ́kẹ̀ dúpẹ́ fún ká mọ́ fi yẹn ṣe lọ. mo dúpẹ́ fún gbogbo èèyàn onífújì tó wà sí sinmi ẹ̀yin tẹ̀sí fẹ́ sí sinmi tí tọkàn tọ́lọ́run ò tọ́sí má dín náà ìbínú sí yín o àní fìrọ̀ ẹ̀gbá o ẹ̀mẹ̀rìnà tí mo jẹ́ self-confidence makes a man. Self-confidence makes a man and determination leads to success. mo ti kọ́. ìjọba Kwara nǹkan Abdulrahman Abdulrasaq. ọjọ́ tí mo ti kọ́ ni mo rírà máa nìyí rí ọjọ́ tí mo ti polongo mi ò rírà máa nìyí rí o ó ṣe náà ó ṣe omi ó ṣe títì ó san minimum wage ó tún táyé mẹ́kúnnù ṣe 16 local government kò síbi tó wọ́ra mọ́ ní òde o ọjọ́ tí mo ti kọrin kò sí rírà mọ́ nìyí rí yá mọ́ ni yá sákì ọ̀gá wa nìyẹn. Alore TV Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé